Otasansan rédíò and TV. Lóòótọ́ ni wípé ẹni ọdún bá bá láyé ó yẹ kó dúpẹ́, ẹni ọdún bá bá láàyè ara ó yẹ kó fẹ̀mí ìmoore hàn. Ìdí rẹ̀ o tí gbajúmọ̀ olórin Afro ọmọlẹ̀ Yorùbá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí í ṣe ọmọ olóògbé Fẹlá Anikulapo Kuti, ìyẹn Seun Anikulapo Kuti, ó ti fẹ̀mí ìmoore hàn, ó ti dúpẹ́ ọpẹ́ oore fún ọjọ́bí ọdún tó lé lókè èèpẹ̀. Lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook tó jẹ́ ti Seun Kuti ló ti jáde, ló ti sọ̀rọ̀, ló ti ń fi ẹ̀mí ìmoore hàn sí Olódùmarè àti àwọn òrìṣà gbogbo fún ààbò lórí ayé rẹ̀, ìwàláyé, ìwàláàyè ara, oore ọ̀fẹ́ láti lé lọ́dún lọ́jọ́ orí lórílẹ̀ alààyè. Seun Kuti ní 41 never looked or felt this good. Thanks to Olódùmarè and the Orishas for keeping me and renew my contract for another season. Ó tẹ̀síwájú, ó ní how it begins is always clear. It is between the beginning and the end. There is purpose, and inside purpose is where we truly find life. Find your mission and purpose and live it to the fullest. Run away from those that seek control, for they are the evil ones. Love you all. Gẹ́gẹ́ bí Seun Kuti Anikulapo gẹ́gẹ́ bó ṣe kọ lójú òpó Facebook rẹ̀. Oríṣiríṣi àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káàkiri àgbáńlá ayé ni wọ́n ti wá ń fi ọ̀rọ̀ ìkíni ránṣẹ́ sí gbajúmọ̀ olórin Afro Seun Kuti pé ó kú ayẹyẹ orí kádùn, ó sì kú oríire bó ṣe lé ọdún kan sí lókè èèpẹ̀.